اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. Ọlọ́run a kí ọ níwọ̀n bá ṣe mọ lóye láti kí ẹ. Ìrẹ lọ́ba alágbára, ọba oníkẹ́, ọba olóore, ọba aláàánú, ọba alámójúkúrò, ọba onísùúrù, ọba aláforíjìn, ọba àlékè ọlá. Àlékún ìkẹ́ àti ìgẹ̀ Olúwa kó jẹ́ kó bá ṣe fún Ànábì wa Muhammad. Àtòun àtàwọn ará ilé, àwọn sàhábà, àwọn tábìín, àwọn tábìín. Olúwa kó jẹ́ kó bá ṣàlékún ìkẹ́ àti àánú àti ìkẹ́ fún wa. Àṣẹ́kùbọ̀ oríire àti ìdùnnú àtayọ̀ Ọlọ́run ṣe fún gbogbo àwọn ẹni rere. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ káàkiri gbogbo ohun tí jẹ́ ayé. Mo kí yín pé ẹ kú déédé àsìkò tẹ́ wà lọ́dọ̀ yín. Mo rò pé gbogbo wa òun náà láti rí àkọlé tí mo kọ sí orí page láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí n tètè go straight to the point. Torí wípé àwọn Lárúbáwá wọ́n ní alwaqtu kas-sayf. Wọ́n ní àsìkò bí idà lórí. Téèyàn ò bá tètè fi gé nǹkan yóò gé èèyàn. Látara bẹ́ẹ̀, mo fẹ́ sáré rán wa létí àkọlé. Ṣáájú kí n tó rán wa létí, mo fi Ọlọ́run ọba àlékè ọlá bẹ̀ wá. Gbogbo oore tẹ́ ẹ bá ṣe fún mi láàárọ̀ yìí, n tó dáa jù ní kẹ́ ẹ bá mi share program yìí. Mo fẹ́ kó kan àwọn tí mo fẹ́ máa dárúkọ wọn yìí lára. Kí wọ́n má wo àìjẹ́ nǹkan kan mi. Kí wọ́n má wo ìjọmọdé mi. Kí wọ́n má wo bí mo ṣe mọ̀. Kí wọ́n wo ti Ọlọ́run tó ní gbogbo nǹkan láni tán. Alákọ̀ọ́kọ́, oore ọ̀gá tẹ̀yin èèyàn gbọ́dọ̀ ṣe mí láàárọ̀ yìí. Àtẹ̀yin tẹ́ ń wò mí lórí Facebook, àtẹ̀yin tẹ́ ń wò mí lórí TikTok, ó ní kẹ́ ẹ bá mi share program yẹn kó rìn dáadáa. Kò ní wù mí kó má ka àwọn tọ́lọ́run kádàrá kí wọ́n súnmọ́ àwọn presidency lára. Ó wù mí gan tọ́lọ́run bá lè pé kẹ́ ẹ ṣe mí lóore, kẹ́ ẹ share program yìí kó ka àwọn tí wọ́n maintain ìjọba wa lára. Lẹ́yìn náà, ẹ ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ wà l'Ọ́yọ́ state. Ẹ bá mi share program yìí ní rẹ́gẹ́dẹ́ kó kan ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí ọmọ Mákindé lára. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ má wo bí mo ṣe mọ̀. Ẹ má wo kékeré mi. Ẹ má wo àìjẹ́ nǹkan kan mi. Ẹ dákun ẹ jẹ́ ọkàn bàbá wa Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀. Bàbá wa ẹni ìtàn, olóríire, ẹni àlùbáríkà, ẹni tó jẹ́ wípé ní tí Olúwa ọba àlékè ọlá ṣe fún wọn lóore ó tóbi, ó sì pọ̀, ó sì gbọ̀ngbọ́n. Ẹ mọ̀ tí mo ṣe ń bẹ̀bẹ̀. Mo lọ sí prison lánàá. Ẹ rántí pé ìjẹta òun náà ni mo kọ́kọ́ bẹ ẹ̀bẹ̀ àkọ́kọ́. Lánàá mo wá lọ sí prison. Mo rí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat. Mo rí ìyá wa ọlọ́lá jùlọ Ṣílẹ̀kùn Naomi. Mo sì rí principal Islamic High School láàárọ̀ àná. Bọ́lá ń ṣe kádàrá pé kí n dé prison. Bí wọ́n ṣe ń rí mi báyìí, wọn ò jẹ́ kí n pẹ́ rárá níta bẹ́rò ṣe pọ̀ tó. Wọ́n fààyè lẹ̀ kí n lo ìṣẹ́jú 10 tí wọ́n fi ń pariwo pé ẹ sọ pé kálàájì Àkàwọ́lá ọmọ wọlé bọ̀. Ìyẹn ní Agodi lánàá. Láàrin bẹ́ẹ̀ ni mo fi ń kí gbogbo àwọn elétò
ìyẹn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń correct àṣìṣe ọmọnìyàn láàrin ìlú. Ẹ kú àpọ́nlé mi, ẹ kú àìwo bí mo ṣe kéré mọ́, ẹ kú pípọ́n Ọlọ́run lé lára mi, ẹ kú pípọ́n Al-Qur'ani lé lára mi. Ní tí mo wá fẹ́ lò rèé, ìgbà tí mo dé prison, ní tí yóò fa ọ̀rọ̀ nìyẹn. Àwọn àgbàlagbà, àwọn ni wọ́n máa ń sọ pé ọ̀rọ̀ ní máa ń fa mokomoro. Ní tí ó ṣe sábàbí ọ̀rọ̀, ó ní nǹkan tí mo bá nígbà tí mo dé ọ̀dọ̀ Abdulrahman àti ìyá wa Sílẹ̀kùnọlá Naomi. Èmi ò ní fi ìgbà kankan pè ní ex-wife, ìní sọ, ìní ṣèèṣì wí. Torí tí ò jẹ́ ní wí ni pé ó yé mi tán láyé tán wípé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀mí wọn ò yọ̀ǹda olórí Naomi. Ó yé mi tán, àfẹ́ntí ọba lóye ó ní òní mọ̀ pé gbogbo obìnrin tí ọkọ rẹ̀ ọba yọ̀ǹda rẹ̀ a kì í pè ní ex-wife. Torí pé kì í ṣe pó tí ìfẹ́ lòmí hàn wá, kì í ṣe pẹ́rú ẹni bẹ́ẹ̀ ti remarry tábà nílé ọkọ míì tó lọ láàmú fi pè é rárá. N tó jẹ́ kí n mọ̀ wíyàn nìyẹn. Ẹnì kẹta, òun náà lẹ́yìn tí ń darí iléèwé Islamic High School ní Bashorun. Ìgbà tí mo wọlé, tí mo kí wọn, tí mo jókòó tì wọ́n, ẹkún gbọ̀n mí. Ṣùgbọ́n bẹ́kún ṣe dùn ntí man Oríyọmí Hamzat ntí wọ́n ń béèrè lọ́wọ́ mi làdúà. Wọ́n lálàájà Kaola, àdúà ní kó ẹ kọ́kọ́ ṣe fún wa náà. Nta kọ́kọ́ ní ìdí lọ́dọ̀ yín, ó ní pé bẹ́ẹ̀ ṣe jókòó yẹn, ó yá àdúà la ní. Ẹ bẹ̀ Ọlọ́run fún wa, ẹ ṣàdúà fún wa. Àmọ́ ní tó ṣe sábàbí eléyìí, Abdulrahman ní tó bá jẹ́ pé ṣẹ̀ ni, torí pé Ọlọ́run ọba àlekè ọlá kì í sọba tá a máa ṣèrògùn fún wípé sóòrí mi ni. Tọ́lọ́run bá ṣe nǹkan kan fẹ́rú kan, á kọ́kọ́ béèrè pé ń bo la kù sí. Àwọn bo láti ṣe àìṣedéédé. Ọlọ́run àmọ́ bí a ti ṣẹ̀, ẹ bá ń bẹ Ọlọ́run tó bá jẹ́ pọ̀ ṣẹ̀ ni kó jọ̀ọ́ kó yọ́nú sí mi. Bí wọ́n ṣe ń wí, bẹ́ẹ̀ ni olórí Naomi, bẹ́ẹ̀ làwọn náà wí. Bẹ́ẹ̀ ni principal Islamic High School, bẹ́ẹ̀ làwọn náà wí. A wá ṣe àdúà yẹn. A ṣe àdúà yẹn débi pé àwọn èèyàn míì tí wọ́n wọlé, ó bẹ̀rẹ̀ látorí ẹni tó jẹ́ ọ̀gá pátápátá ní ibi tẹ́yìn olóyìnbó ń pè ní correctional center. Ibi tí wọ́n ti ń correct ibi tọ́mọnìyàn kù sí. Àti gbogbo àwọn lọ́gàálọ́gàá tí wọ́n jọ wà níbẹ̀. Wọ́n gbà mí lálejò ní ìgbà lálejò bí ìgbà tí mo jù báyìí lọ. Wọ́n fi mí lára balẹ̀ gan. Wọ́n fààyè gbà mí gan kí Ọlọ́run kó jọ̀ọ́ kó bá mi ṣàlékún oore fún wọn. Ọlọ́run kó jọ̀ọ́ gbogbo àdúà tí mo ṣe fáwọn náà níbẹ̀ lánàá. Ọlọ́run kó jẹ́ ọmọ wọn. Ó dàbí ọ̀rọ̀ Al-Qur'an. Nǹkan méjì lèèyàn máa ń wò láti ṣe dáadáa. Ẹlòmíì lè ṣe dáadáa bóyá nítorí pé ń retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀. Àwọn yẹn ṣe dáadáa tí wọ́n naturally. Ìgbà tí mo ní mo fẹ́ ṣe wàlímà àdúà, wọ́n láwọn ò ní ìdẹ́. Wọ́n láwọn ò ní ìdí wàlímà àdúà. Wọ́n ní àdúà tẹ́ ṣe fáwọn yìí, òun ló ti tó àwọn. Àdúà yìí làwọn need. Báwọn ṣe gbúrò Kálàjà Kaola ti wà ń ta, òun làwọn ti sọ pé ẹ jẹ́ Kálàjà Kaola wọlé. Ntí mo wá fẹ́ lórí. Eric Abdulrahman, ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, Abdulrahman wọ kọ́mà. Ó wà lọ́spítù. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀. Abdulrahman wá ní àwọn ìwà kan tó bá jẹ́ yí pé ẹni tí Ọlọ́run ò ní túmọ̀ sí. Ọmọnìyàn mọ̀nà láti pretend. Ọmọnìyàn ìmọye ète lọ́mọnìyàn máa ń dá. Nítorí kó lè bá a jẹ́ pé káwọn èèyàn lè bá a máa rò pé bóyá àbí ó sì ní problem.
Number one, ẹrú Ọlọ́run tá wí yóò ṣe bẹ́ẹ̀. Mo wá bi léèrè pọ̀ walau kana murra. Gbọ́n mo bá olórí Naomi bó ti ẹ̀ jẹ́ pé mo mọ̀ pé ìjákin ìjọkùnrin wípé ọkùnrin ò gbọ́dọ̀ sojo. Ó ní Abdulrahman fi fún mi lésì ọ̀rọ̀ yẹn. Olórí Naomi ò wà òkè rárá. Wallahi tallahi thumma billahi al-azim. Wallahi tallahi thumma billahi al-azim. Mo wá ń ṣe lecture. Ìgbà tí mo ń ṣe wáàsí. Ìgbà mo ṣe wáàsí fún Haji Abdulrahman tán. Tí mo rán lésì tí àwọn pastor tí mo jẹ́ kó yé pé pẹ̀lú ògo Ọlọ́run òkúkú ní kú sínú ogun. Ọlọ́run wọlá apá rẹ nínú ayé. Yóò wọlá ìṣesí rẹ sí àwọn tí wọ́n bẹ níjọba pé ó nífẹ̀ẹ́ wọn pin. Yóò wọlá contribution pé ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ni ọ́ kò ní jẹ́ mùsíbà ó ṣe ọ́. Pẹ̀lú ògo Ọlọ́run àtàánú ẹ̀ mo wá kọjú sí olórí Naomi. Mo ní olórí, wọ́n ní nàám. Mo ní ìjẹ́ rántí pọ́mọ yín kéré, wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní ìjẹ́ rántí pé níyà, wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní ìjẹ́ rántí pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n, wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní mo tún wá fẹ́ rán yín létí nǹkan kan. Ǹjẹ́ rántí àwọn ìlú tẹ́ ti ṣerú ntẹ́ gbàlérò láti ṣe fún Ìbàdàn yìí? Ṣé rántí àwọn ìlú tẹ́ ti ṣe fún Rẹ́gẹ́dẹ́? Wọ́n láwọn ò gbàgbé kankan ńbẹ̀. Mo ní mo fẹ́ kẹ́ sọ fún mi. Èwo lẹ organize tó bu yín rú? Wọ́n ní ò sí. Àfi ti Ìbàdàn yìí nìkan. Mo ní màmá, wọ́n ní nàá. Nítorí pé bólórí ṣe kéré tó ẹnìkan ò gbọdọ̀ fi ọwọ́ ọlá ojú ọlá kó fi gbolẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bẹ pẹ̀lú ẹni gíga bó ti wulẹ̀ kó kéré tó kó kéré bí ìsìjábà mi tí máa ń ṣe jàngbọ̀n yìí. Tó bá ti lè jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́lá ló wà, máa maintain ẹ̀ bí ọlọ́lá, máa ṣe bí ọlọ́lá. Mo wá ní olórí, ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ gbọ́dọ̀ fi àyè gba hypertension? Ibi ọ̀rọ̀ ti wá wáyé gan ni. Àwọn èèyàn tí wọ́n wà ń bẹ ní ẹgbẹ́ mi, wọ́n wá ní màmá, wallahi tallahi olórí ti ní BP tó ní agbára. Wọ́n ń ṣèbí mo bá mo ṣe bá wọn. Ẹ mọ̀ kéèyàn ó báyàn ní inú ìpayà. Kéèyàn báyàn nínú, kéèyàn ó máa wo pé hey Ọlọ́run ṣe mọ̀ pé Ọlọ́run kó ṣàánú wa. Kò sí n tó dáa tó kéèyàn ní hùríyà. N tí wọ́n ń pè ní hùríyà ní freedom. Kéèyàn lè ronú pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe. Nǹkan báyìí ibi báyìí ni mo fẹ́ lọ. Tó bá dásìkò báyìí, àyè báyìí ni mo fẹ́ wà. Kéèyàn wá mọ̀ ní opportunity rẹ̀. Kó mọ̀ tiẹ̀ l'opportunity láti dìde pọ̀ fẹ́ lọ ọ̀tọ̀. Àfi kankan ó lead rẹ̀ débẹ̀. Kó mọ̀ ní opportunity. Wá mọ̀ tó jẹ́ kí n máa bẹ̀ yín èèyàn. Wípé ẹ bá mi táàgì bàbá wa. Bàbá ẹ ràn wá lọ́wọ́ nítorí Ọlọ́run ọba àlékè ọlá. Èmi kéré sí kí n sọ nǹkan kan ó torí Ọlọ́run. Ẹ rántí bàbá wípé run tó ṣẹlẹ̀ ní Ìbàdàn yìí. Ó ṣẹlẹ̀ náà láwọn ìlú míì lásìkò yẹn lẹ́yìn ìgbà tí Ìbàdàn ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ níbòmíì náà. N tó yà wá lẹ́nu ni pé síbòmíì àgbọ̀ nǹkan kan báyìí níbẹ̀. Ìsìjábà mo busy jọ nítorí Ọlọ́run kọ́ mi. Ọlọ́run jẹ́ olálùbáríkà jọ. Ẹ̀bẹ̀ nítorí Ọlọ́run ẹnìkan kan ò tó jọba. Ẹnìkan kan ò bá kò lè sọ pé ó ní àṣẹ kankan. Ẹ̀yin àwọn àgbàlagbà wọ́n máa ń sọ pé ìjọba ni amúnimú ògùn. Ìjọba òun la múnimú ògùn. Ìjọba òun ni ẹ̀dá kan Ọlọ́run ọba àlékè ọlá lẹ́yìn Ọlọ́run tó ju gbogbo ayé lọ. Àwọn tí wọ́n represent Ọlọ́run lórílẹ̀ òun náà làwọn government. Àwọn ìjọba lè rò pé lágbájá oru rẹ̀ mú wa kò dẹ̀ síbi tí ò sí lágbàáyé. Wallahi tallahi kó dà bá àfáà bá sọ wórówóró wọ́n lè ní kan decide kan lọ tì mọ́lé wípé ẹ lọ tì mọ́lé ẹ mú kúrò nítòsí ẹ lọ fi síbi tí ò ti ní rí náà mọ́. Àwọn kan ń ṣe bẹ́ẹ̀
àwọn tí wọ́n maintain Malaki lápèjúwe àwọn Saudia tí wọ́n bá rí pé àfáà kan àbáwọn Egypt kò sí ibẹ̀ náà lágbàáyé tí wọ́n bá rí pé àfáà kan ń ta ko tí ìjọba ń fẹ́ kò sí àrà tí wọ́n lè dá àfáà náà dá ká tó sọ pé èèyàn láàrin ìlú kò sẹ́ni tí ò mọ tí wọ́n ń pè níjọba Ọlọ́run fúnra ẹ̀ respect ìjọba òun ló fi ṣàlàyé tí wọ́n ń pè níjọba fànàbì Musa ẹ wò gbà tọ́lọ́run fẹ́ lecture Musa nípa àgbà tí ó lọ bá Fáráò sọ̀rọ̀ eléyìí ni mo fi ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ bàbá wa Ahmed Bọ́lá Tinubu kò sẹ́ni tí ó mọ bí agbára yín ṣe tó ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí àlámọ̀rí àwọn èèyàn wọ̀nyí ẹ kún wa lọ́wọ́ ẹ ṣàánú wa lórí wọn a jẹ́ nǹkan kan lórí ká bẹ̀yín ẹ̀bẹ̀ náà la lè bẹ̀yín ìwọ̀nba bí làákàyè wa bá ṣe mọ́ òun náà la lè bẹ̀yín àwọn àgbàlagbà wọn a ní a máa wu ọmọdé kó ṣe bí àgbà àmójó orí ọmọ dà láàmú àti Princess Naomi tó ní program àti Abdulrahman Oríyọmí Hamzat tó kún lọ́wọ́ nípa advert ọmọ kékeré làwọn méjèèjì àṣìṣe lẹ́yìn àṣìṣe sì lọ́mọnìyàn máa ń kábàámọ̀ ọmọnìyàn ò rò débi pé kọ́lọ́hún sì wá méjì ó ṣe é ṣe àwa tún wá ní mọ̀pòore ni Ọlọ́run mà tóbi o ẹ bá mi consider ìṣesí àwọn èèyàn yìí tẹ́lẹ̀ ṣáájú kí n tó ṣẹlẹ̀ yóò tó ṣẹlẹ̀ n tó ṣẹlẹ̀ yẹn lé o n tó ṣẹlẹ̀ yẹn burú o n tó ṣẹlẹ̀ yẹn ò dáa o kò sẹ́nìkan tó nífẹ̀ẹ́ sírú n tó ṣẹlẹ̀ yẹn o àfẹ̀yìntì kì í bá ṣàbíamọ kódà ẹni tí ìṣàbíamọ yóò ronú ẹ̀mí ara ẹ̀ pẹ́ mi lòun lò ká tó sọ pé n tó jábíamọ mọ̀jẹ̀sí tó jẹ́ páwọn lọ́la wa mọ̀jẹ̀sí tó jẹ́ páwọn ní ìdùnnú wa mọ̀jẹ̀sí tó jẹ́ páwọn ní ayọ̀ wa mọ̀jẹ̀sí tó jẹ́ páwọn ni wọ́n mọ̀ represent wa ṣùgbọ́n ẹ já wò pé àṣìṣe ògbóògùn gbogbo ọmọ ànábì Ádámà ńlá láṣìṣe kò sẹ́nìkan tọ́lọ́run bá dá tí kì í ṣe mistake gbogbo wa pátá la wáyé wá ṣàṣìṣe àmẹ́n tó lóore jù òǹlẹ́n tó ṣàṣìṣe tó kábàámọ̀ aburú lórí àṣìṣe tó sì sọ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dákun nítorí Ọlọ́run ẹ help wa kí n tó wá kó ńbẹ̀ gbogbo ohun tí ìjà àfà láyé tó bá ní ọmọ kéwú ó bẹ̀rẹ̀ látorí mi níwọ̀n bá bí mo ṣe mọ̀ yìí ẹ jẹ́ á kó àwọn ọmọ kéwú yẹn jọ kí wọ́n bẹ̀ Ọlọ́run lórí àwọn ọmọ ìyá wa tí wọ́n bẹ níbẹ̀ yẹn Ọlọ́run má jẹ́ kí wọ́n gbé wọn kúrò níbẹ̀ yẹn lókù nítorí pé ọkàn ni ìrònú wà èèyàn lè máa rẹ́rìn sí yàn lọ́ọ̀kan kọjá pọ́nà rẹ̀ sì ti jìn Abdulrahman Oríyọmí Hamzat kò sẹ́ni tí ò mọ̀ pé ẹ̀rín akọni rin kì í ṣẹ̀rín ìdùnnú kò wá òkè earthwise kò wá òkè ẹni tí ó lo oxygen lọ́spítù tó sì yọ oxygen lára ẹ̀ tí ó sì pa kóòtù jẹ́ ó sì lọ kóòtù wọ́n invite ẹ̀ sí kóòtù ó tẹ̀ di àti hospital ó sì lọ sí kóòtù kó tó di pọ́rọ̀ ẹ̀ padà já sí prison ẹ ràn wá lọ́wọ́ bàbá Ọlọ́run ní padà lẹ́yìn yín ẹ ṣàánú wa Ọlọ́run bá lékè ọlá yóò bá wa ṣàánú yín ọ̀kan nìyẹn gbogbo àfáà nítorí Ọlọ́run pàápàá jùlọ gbogbo olùbẹ̀rù Ọlọ́run àtàfáà mùsùlùmí àtàfáà church ẹ jẹ́ ká bí Ọlọ́run lórí n tó ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyá wa yìí àwa méjèèjì la jọ wà involve àfáà ẹni ó jẹ́ mùsùlùmí wà ńbẹ̀ ẹni ó jẹ́ Christian Princess Naomi kò sẹ́ńtì ọmọ pastor lòun náà wà ńbẹ̀ gbogbo alágbọ́dọ̀ jọ ṣètò láti bí Ọlọ́run lórí kọ́lọ́run bá wa mú wọn jáde kúrò nínú àhámọ́ torí ẹ̀ ni mo ṣe kọ́kọ́ rawọ́ ẹ̀bẹ̀ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń control wa ní Nàìjíríà ẹnì kejì
òun náà ni ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí ọmọ Mákindé. Ọlọ́run fún yín lágbára gan. Inú mi sì dùn wípé ọmọ yín ni Abdulrahman. Ẹ̀yin ò ní tó kọ́ dùn mọ́ mi nínú ná. Láàrin bẹ́ẹ̀, òun náà ni mo sì tún kí gbogbo àwọn Muslim community, gbogbo àwọn Mùsùlùmí l'Ọ́yọ́ state, látòrí Alhaji Ishaq Kunle Sani títí dórí gbogbo executive members. Wọ́n mú lẹ́tà dé ọ́fíìsì tèmi náà ní bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá sẹ́ndì lẹ́tà mi sí mi, invitation letter sí mi lórí WhatsApp. Ṣùgbọ́n mi l'opportunity àti lọ torí pé mo lọ yanjú ọ̀rọ̀ ọkọ àtìyàwó níjọ́ yẹn. Tó sì jẹ́ pé lágbára mi gbọ́dọ̀ má lọ ọbẹ̀. Ó ní ó jẹ́ l'opportunity àti wà ní ìjókòó yẹn pẹ̀lú governor. Mo fi eléyìí mo fi bẹ̀ bàbá wa ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Mo mọ̀ pé ẹni t'Ọlọ́run bá fún ní agbára ni yín, ẹni Ọlọ́run bá lékè ọlá kẹ́ ni yín, ẹni Ọlọ́run ṣàánú ni yín, ẹni Ọlọ́run pẹ̀lú ni yín. Ẹ dákun ẹ bá wa ṣe ìgbìyànjú yín. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí ó kọjá ntá rò. Ẹ má jẹ́ kó lágbára mọ́. Ó ti ń lágbára torí pé àwọn àgbàlagbà wọn ní bọ́rọ̀ bá ń pẹ́ ńlẹ̀ yìí máa gbọ́n ni. Gbogbo àwọn tó ní àwọn ọmọ wọ̀nyí náà, Ọlọ́run má jẹ́ wọn sunkún ọmọ mọ́. Ọlọ́run má jẹ́ àwọn tó sunkún ọmọ. Ọlọ́run má jẹ́ àjọ ṣọ̀fọ̀ ọmọ. Ọlọ́run dákun ṣàánú wa. Ọlọ́run. Alhamdulillah, social media òun ló bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Débi pé gbogbo àwọn t'Ọlọ́run bá lékè ọlá kí, t'Ọlọ́run bá lékè ọlá pọ́nlé, civilization òun ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa gún gbogbo àwọn tí wọ́n tóbi gàràgàràgàrà. Kò sẹ́ni tí ò mọ ìtumọ̀ títóbi, kò sì sẹ́ni tí ò mọ ìtumọ̀ ọlá. Àyàfi àwọn tí wọ́n bá bí sínú ọlá, àyàfi àwọn tí wọ́n bá bí sínú ìjẹ́ èèyàn, ó nìkan ni wọ́n sọ pé àwọn ọmọ tí wọ́n ń pè ní ọlá. Ọlá nǹkan kan ni t'Ọlọ́run bá lékè ọlá tóbi rẹ̀. Ọlọ́run bá tóbi tí wọ́n ń pè lọ́lá o. Ọlá yìí ṣe tí èèyàn gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú. Bàbá, ó yé mi yéké wípé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní Ilé Ifẹ̀ nítòsí àti ibi tó súnmọ́, ó ní wọ́n máa sọ fún yín bàbá wípé kẹ́ ẹ má dá sí ọ̀rọ̀ olórí. Àwọn èèyàn kò ti dúró ní dúró pé ẹ filẹ̀ tó bá ipò bá lè dọ̀ náà ń tà ń sọ náà nìyẹn. Bàbá, àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ o. Àwọn èèyàn máa wí bẹ́ẹ̀ o. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ó ní wọ́n máa sọ̀rọ̀ yẹn fún yín o. Bàbá, Ọlọ́run bá lékè Ọlọ́run ní padà lẹ́yìn kábíyèsí. Ọlọ́run kó jẹ́ kádé ó pẹ́ lórí o. Ọlọ́run jẹ́ kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ yín o. Ọlọ́run kó jẹ́ kí ìrùkẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ ó dọkìnní lọ́wọ́ yín bàbá. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ Princess Naomi. Ẹ ṣe wá lóore lára Princess Naomi. Ẹ dákun a máa wo ọmọdé kó ṣe bí àgbà. Bí princess bá jẹ́ ẹni tí Olúwa ṣàánú láti sánmọ̀, ẹ má jẹ́ á gbàgbé ìjóbìnrin, ẹ má jẹ́ á gbàgbé ìjọmọdé. Wípé bó ti wulẹ̀ kó tó ọmọ kékeré ni, bó ti wulẹ̀ kó tó obìnrin ni. Ẹ má jẹ́ ká gbàgbé méjèèjì lára princess. Lẹ́yìn náà, ẹ wá wo ti Ọlọ́run lára rẹ̀, lára Tadé ní ká wò. Ọmọ yẹn ti tó, ó tó lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún. Nítorí pé gbogbo wa pátá ìtàn là ń kọ. Bàbá, bólúwa ṣe ní kẹ́ ẹ máa ṣe ayé yín dáadáa. Tí gbogbo aráàlú Ifẹ̀ àti gbogbo ilẹ̀ Yorùbá ń dunnú tí wọ́n bá rí yín. Tọ́lọ́ ní kíjọba yín ó rọrùn. Tọ́lọ́ ní káyé yín ó máa dáa. Bọ́lọ́run bá lékè ọlá ṣe bẹ́ẹ̀, kò sẹ́ni tí ó mọ̀.
àánú Ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ yín, oríire tọ́lọ́run fi tì sára yín, àlùbáríkà tí àwọn Kìrìsìtẹ́nì ń pè ní ìbùkún bọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún yín. Ẹ dákun, princess ti ní hypertension, bàbá princess ní BP tó ti ní agbára gan. Ẹ dákun, kò sí bí wọ́n ṣe porí ajá, wọ́n porí ìkòkò tí wọ́n fi ṣe. Wọ́n lè kí princess kí wọ́n mọ̀ kí mọ̀ yín. Orúkọ yín ni wọ́n máa dá lára rẹ̀, orúkọ yín náà ni wọ́n máa fi pè. Ẹ̀yin lẹ kérú àpọ́n rẹ̀, ẹ̀yin lẹ sọ́dọ̀bìnrin, ẹ̀yin lẹ sọ́dọ̀lọ́mọ bàbá, ẹ̀yin lẹ ṣe sábàbí oore tó pọ̀ fún Princess Naomi Ṣílẹ̀kùnọlá, léyìí tí ò sí èméjì ń bẹ. Kò dẹ̀ sẹ́ni tí ò yé yéké wípé ìfẹ́ tẹ́ ní sí princess ó tóbi. Ẹ dákun, ẹ lò fẹ́ yẹn. Ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin náà lè sọ pé ẹni tó bá dúró tì ní nígbà nira, ó náà lọ́mọ ẹ̀yẹ yín ni. Àmọ́ yìí pé tí máa akitiyan, ẹ túbọ̀ bá wa gbìyànjú, ẹ bá wa ṣe more effort, ẹ bá wa try more effort nípa kíkúrò níbẹ̀ yẹn wọ̀n. N tó bá yẹni ló yẹni, okùn ọrùn ó yá díẹ̀. Lóòótọ́ ẹnìkan kan ò ga tó jọba o, kò sẹ́ni tí ó mọ̀, ṣùgbọ́n aláṣẹ ni yín, alásọ̀ṣẹ ni yín, kò sẹ́ni tí ó mọ̀ yín lálásọ̀ṣẹ. Ẹ kì í ṣe alásọdànù, olóríire ni yín, ẹni àlùbáríkà ni yín. Ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ princess, ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ princess. Ẹ jẹ́ kí princess ó tètè kúrò níbẹ̀ yẹn nítorí Ọlọ́run. Ẹ jẹ́ k'Alhaji Abdulrahman Oríyọmí Hamzat, ẹ jẹ́ wọ́n tètè kúrò níbẹ̀ yẹn nítorí Ọlọ́run, nítorí pé ọmọdé làwọn méjèèjì o, ọmọ kékeré làwọn méjèèjì o. Èèyàn ò gbọ́dọ̀ yọ tọmọdé sẹ́yìn o. Gbogbo òsẹ̀mí nínú ayé, age a máa tell, kò sí ní téèyàn lè jẹ, kò sí ní téèyàn lè tó. Gbogbo nǹkan lèèyàn lè fowó rà. Èèyàn a máa fowó ra yìí, èèyàn a máa fowó ra pínlẹ̀, èèyàn a máa fowó ra gbogbo nǹkan. Ẹnìkan ò lè fowó ra ọjọ́ orí, ọjọ́ orí ó sì tell. Bẹ́nìkan bá gba oṣù kan lọ́wọ́ ẹnìkan, oṣù kan wọ́n yọ ọ́ lẹ̀ nínú maturity, nínú contribution one society, nínú ọ̀rọ̀ tí wọ́n máa ṣe, nínú wà tí wọ́n máa wù. Wàláhì ọjọ́ orí yẹn máa yọ ọ́ lẹ̀. Ọwọ́ ọpọ́jọ́ orí yẹn ó yọ ọ́ lẹ̀. Òun náà làánú Ọlọ́run tá a béèrè lọ́dọ̀ yín, òun lóríire tá a béèrè lọ́dọ̀ yín. Béèyàn bá jẹ orí ahun, béèyàn bá rí condition, wọ́n fi wọ́n sí condition tó lé o. Ọwọ́ yí pé wọ́n ní freedom yẹn náà nìbànújẹ́ téèyàn ní. Kì í ṣe pé wọ́n torí pé Ànábì ní kúlá kọ̀wọ̀ lọ kánà múra. Àmọ́ ẹ̀wọ̀n ọjọ́ lé o. Orúkọ tí ń jẹun náà ní problem ta ní o. Orúkọ tí environment yẹn ń jẹ́ yẹn, ó náà ní problem ta ní. Ọwọ́ bí nǹkan yẹn ṣe rí un wípé ṣé tí wọ́n ń pè ní ohun tí wọ́n ń pè ní correctional center, òun náà ni ìbànújẹ́ tó ṣe wá lórí pé a fẹ́ ṣe sàárà. Ọlọ́run kó wọlá bẹ́ẹ̀, kó dákun kó jọ kó túbọ̀ bá tún Nàìjíríà ṣe. Ọlọ́run bá wa yọwọ́ ebi yìí, Ọlọ́run bá yọwọ́ ìnira ìkúrò nínú ìgbésí ayé wa Nàìjíríà. Kò sí ìyàtọ̀ gan láàrin ẹni tó lówó àtẹni tí ò ní mọ̀. Abẹ́ni ó ní náà tó jẹ́ wípé lójúmọ́ tí èèyàn bá ní 100,000 lọ́wọ́, hardly ló fi rí 2,000 náà fúnra rẹ̀. Gbogbo 98,000 tó kù tó bá fi ṣe sàárà, ẹ̀rí ọkàn máa dàyàn láàmú pọ́lọ́wọ́n bíyàn. Ẹ̀rí ọkàn máa disturb èèyàn wípé Ọlọ́run bíyàn léèrè. Nítorí ìdí náà, òun ló jẹ́ ká máa bẹ̀bẹ̀. Òun ni mo fi ń bẹ̀bẹ̀ nítorí Ọlọ́run ọba àlékè ọlá, nítorí Ànábì wa Muhammad, kódà nítorí Jesus Christ. Nítorí pé kíní náà
ìdùnnú wọ́n fẹ́ fi ṣe fáwọn ọmọdé nítorí táwọn Christian máa ń ṣe every year ọ̀nà ṣe rò pé káwọn ọmọ yẹn ó fi ìdùnnú sọdún ẹ̀dá kan ò ní mọ tẹ́yìn nǹkan òbí tẹ́dà bá rí pé ẹ̀yìn nǹkan lè bí aburú kò ní fẹ́ láti jẹ́ orí bẹ́ẹ̀ ẹ dákun nítorí Ọlọ́run ọba àlékè ọlá bá mi gbé kámẹ́rà yẹn jẹ́ kí n bẹ̀bẹ̀ jẹ́ n kúnlẹ̀ kí gbogbo ayé orí mi ẹ máa bá mi share program yìí ẹ máa bá mi love ẹ kẹ́ máa bá mi like ẹ mo fẹ́ kó rìn káàkiri ọ̀dọ̀ wọn kò sí àwíjàre kankan o bí ìgbà téèyàn water wheel sí mọ́sídàrí ni o òní kéèyàn ó sọ pé òun fẹ́ wí àwíjàre o bí mo ṣe rí prison lánàá òun ni mo ṣe ń bẹ̀bẹ̀ nítorí Ọlọ́run nítorí Ọlọ́run nítorí Ọlọ́run ẹ̀wọ̀n òjọ́lé ẹ̀yin ìjọba lẹ lè gbà wá ẹ̀yin lẹ lè ṣàánú wa ẹ̀yin láláṣẹ ẹ̀yin láṣáájú ẹ̀yin ní kẹ́ ẹ gbà wá ẹ̀yin ní kẹ́ ẹ ṣàánú wa ẹ̀yin ní kẹ́ ẹ bá wa síjú àánú wò wọ́n ẹnìkan ò ní jọ́ bí amọ́ bí èèyàn bá jorí ahun èèyàn á banújẹ́ kò sólúwẹ̀ nínú ayé ẹ má jẹ́ á gbàgbé wípé Sẹ̀mí Abdulrahman láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ìgbìyànjú ẹ̀ lórí kó ṣàánú èèyàn ni lẹ́nu kó yọ àwọn èèyàn kúrò ní ọ̀fìn ni kẹ́nìkan máa banújẹ́ kó sọ́dẹ̀ tí ó dunnú ni kẹ́nìkan máa ṣe ìsunkún kó sọ́dẹ̀ ní ẹ̀rín ni nínú kó jìjàgbara kó ń tó wáyé wá ṣe ń ti ẹ̀ nìyẹn ń tí bàbá ẹ̀ sì ṣe náà nìyẹn títí tí bàbá ẹ̀ fi kú ẹ ṣàánú wa nítorí Ọlọ́run a fi Ọlọ́run ọba àlékè ọlá bẹ̀yìn Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an Olúwa ní ud'uni astajib lakum Ọlọ́run ní ẹ bẹ̀yìn mi ẹ sì bí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú ìlú yín ọ̀rọ̀ rẹ̀ ní ká ẹ sì sọ fún wọn ọ̀rọ̀ tùnú ní ká ẹ sọ fún wọn ẹni ó bá rò pé òun fẹ́ rúdù síjọba yóò jẹ ìyà anybody tó bá rò lẹ́mìí pé òun fẹ́ rí ìjọba fín òun fẹ́ sọ̀rọ̀ òdì sí ìjọba Ọlọ́run fún rẹ̀ ló respect ìjọba Ọlọ́run fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀ Olúwa ní àti Allah ó tún ní wá àti Rasul Ọlọ́run ní ẹ tẹ̀lé mi wá àti Rasul láì tó tẹ̀lé àwọn òjíṣẹ́ yín wa ulul amri minkum àtàwọn aláṣẹ inú yín eléyìí náà ti di tí yóò fan Abdulrahman létí ó ti di tí yóò fan létí eléyìí náà ti di tí yóò fan everybody létí láti wà very careful Ọlọ́run ọba àlékè ọlá kò ní jẹ́ kó orí tá a bá rò pa ń ṣe láyé Ọlọ́run ní jóore náà dìbì Ọlọ́run ní sọ oore Ọlọ́run ní sọ dìbì mọ́ wa lọ́wọ́ ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ẹ ṣàánú wa Ọlọ́run ní padà lẹ́yìn Ọlọ́run ní pòun ò ṣe mọ́ àbọ̀ mi rèé tí mo bá bọ̀ láti prison nígbà tí mo lọ wo Abdulrahman àti Princess Naomi Ọlọ́run ní padà lẹ́yìn wa ẹ dákun ẹ ṣàánú wa ẹ tún jẹ́ àjọ sílẹ̀ yìí láfi Ọlọ́run kó jọ̀ọ́ kó padà sọ ìpayà wa Ọlọ́run sọ ìfàyàbalẹ̀ fún wa ẹni tí ó bá bẹ̀rù Ọlọ́run ní ó máa forúsùn èmi ò sùn tèmi ọkàn tèmi ò balẹ̀ o torí pé bí nǹkan bá ṣẹ̀ sí tí wọ́n bá rò pé kò kú kàn ẹ́ ẹni tí ó kàn náà àmọ́ n tó lè ṣe sábà bí nǹkan fẹ́ lòmíì náà àmọ́ ẹni tí nǹkan míì náà lè kàn àmọ́ torí ẹ̀ ló fi jẹ́ wípé tó bá rí pọ́n mọ́ ìyá rẹ̀ ó ń bẹ ní condition kan tí ò tẹ́ lọ́rùn ìwọ bẹ lọ́run fún ni ìwọ ṣàdúà fún ni ẹ tún jẹ́ àṣẹ Suratu Quraysh Al-Qur'an nìyẹn tọ́lọ níbẹ̀ ẹ bá ń bẹ nínú ìpayà tẹ́ ẹ bá ké ẹ padà díẹ̀ ní ìfàyàbalẹ̀ Ọlọ́run kó jọ̀ọ́ kó má pa wá láyà Ọlọ́run fi wá láyà balẹ̀ Bismillahirrahmanirrahim li'ilafi Quraysh ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf gbogbo ẹ̀yin èèyàn láyé ẹ má dákẹ́ àdúà o gbogbo ẹ̀yin àfáà church ẹ má dákẹ́ àdúà o gbogbo àfáà mùsùlùmí ẹ má dákẹ́ àdúà o gbogbo olólùfẹ́ Oríyọmí ẹ má dákẹ́ àdúà o gbogbo olólùfẹ́ Princess Naomi ẹ má dákẹ́ àdúà o olólùfẹ́ principal Islamic High School ẹ má dákẹ́ àdúà o gbogbo yín náà ní kẹ́ bẹ lọ́hùn Ọlọ́run kó jọ̀ọ́ kó yọ wọ́n náà fìn èmi náà ń ṣe ládéhùn
pẹ̀lú ògo Ọlọ́run lẹ́ni yìí àtèmi àtàwọn ọmọ kéwú àjọ jókòó fún dùá yẹn bẹ́ẹ̀ náà ní lọ́la kí kálukú náà dájọ́ bẹ́ẹ̀ Ọlọ́run wọlá aláṣẹ kó wọlé oríire tó fi sínú afẹ́fẹ́ kó jọ kó dákun kó bá yọ wọ́n lọ́fìn wọlá bismillahir rahmanir rahim. اللهم أنت الله لا إله إلا أنت ولا إله غيرك ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أستغفر الله إن الله غفور رحيم. اللهم لا تدع لنا ذنبنا إلا غفرته. Ọlọ́run kò sí bọ́mọnìyàn ṣe lè ṣètò ìrẹ́lọ́ba aláforíjìn tí tún máa kẹrù. Ọlọ́run jọ̀ọ́ foríjìn wa bá wa yọ́nú sáwọn èèyàn yìí bá wa ṣe wọ́n lẹ́nu tó yọ́nú sí yọ́nú sáwa náà la tad'a lana dhanbana illa ghafarta. Kò sí ń tó fẹ́ fàrò foríjìn rẹ̀ ń tá a fẹ́ fún náà ni ń tá a fẹ́ fẹ́ ṣe wa náà la foríjìn rẹ̀ wala hamman illa farajta. Kò sẹ́ni tó lè wà nínú ọ̀fìn láyé ntí ọmọ afẹ́ náà ní kọ́lọ̀ wọn yọ Ọlọ́run dákun jọ wá lọ́fìn wala daynan illa qadayta. ìrí Ọlọ́run wa bẹ̀ ọ́ kò sí ẹnìkan náà láyé táwa sọ pé free nínú tó bá ṣe fún wa Ọlọ́run dákun ìdájọ́ ìdùnnú oríire ìdùnnú àlùbáríkà òun náà ni kò ṣe fún wa wala shafaita wala maridan illa afaita. gbogbo tí wọ́n ń pè láìsàn pátá ìrẹ́ lọ́ba tó fún ẹ̀dá níwòsàn rẹ̀ Ọlọ́run dákun jọ wò wá sàn Ọlọ́run dákun ṣàánú wa Ọlọ́run yọ wá lọ́fìn yìí dákun nítorí Ọlọ́run nítorí ìrẹ́ náà la tún fi ń bẹ̀ ọ́ bí wọ́n bá ti ń sọ̀rọ̀ jù náà yọmọ wí ẹ ṣàbà ń gbà á bàbá Tinubu ẹ gbà wá gómìnà ẹ gbà wá bàbá Ọọ̀ni of Ifẹ̀ ẹ gbà wá Ọlọ́run ní padà lẹ́yìn Ọlọ́run ní padà lẹ́yìn gbogbo ẹ̀yin láṣẹ House of Assembly House of Rep House of Zenith ẹ gbà wá ẹ dákun àti ti state àti ti national ẹ dákun ẹ bá wa yọ́nú sí wọn Ọlọ́run yọ́nú sí yín náà Ọlọ́run yọ́nú sí yín. اللهم لا تدع لنا ذنبنا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا مريضا إلا عفيته ولا عدوا إلا كفيته لون داكو جو متني وابوتالينو Ọlọ́run mẹ́jọ tọ̀rẹ́ ni wa dákun jọ̀ọ́ jẹ́ kí jẹ́ ìgbẹ̀yìn Ọlọ́run dákun jẹ́ ó já sáyọ̀ Ọlọ́run jẹ́ ó já sóore wala hajata min ajidin wala akhira illa qadaytaha يا أرحم الراحمين ويا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم.